wọ́n ní bójú bá ṣe méjì àwòrán kedere bẹ́sẹ̀ bá ṣe méjì àlè wàsàwàsà ìgbèbèjì sí méjì àrùn wọ̀yọ̀wọ̀yọ̀ ẹkún lé báyọ̀ wùlà kára lé ẹ̀rẹ̀ wà láàkérò ọ̀nà ẹkún àti làákẹ́ńtà bá ti rí bọ́jọ́ bá ti pẹ́ èyí náà tún fi kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín ètò lórí ìtẹ́ tí ẹ bá gbàgbé ní ètí mo sì mọ̀ pé ẹ ní gbàgbé orúkọ tèmi ò yípo bẹ́ẹ̀ ni ò yàtọ̀ Abdulwasiu Ẹniọlá Ìṣọ̀lá ikú òpin àdé orúkọ tèmi ń jẹ́ ìṣọ̀lọ́mọ tó fọlọ́run ṣèyá tó fi arọ́bì ṣe bàbá anínútọ́lọ́run òní ọmọlúgbé lẹ́dùmarè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìtẹ́ àwọn ládíládé lóyè lóyè ọ̀tọ̀kùlúùlú ni wọ́n máa ń pè wá lálejò níbi tí a ti máa ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tí a ti máa ń fi ọ̀rọ̀ ṣe ìfiwérọ̀ lórí báwo lórí ìtẹ́ ṣe rí a tún ti wà láàfin bàbá wa lónìí tọ́gbọ̀ alálejò tàlẹ́ntì mò ń perí tàlẹ́ntì mò ń dárúkọ tani kábíyèsí tọ́gbọ̀ alálejò fún ti òní àwọn ní bàbá wa ọba Bashiru Iyọ̀lá Oyèṣíjì ayọ́núnú yèkíní alágẹ̀rẹ̀ ti ìlú Òfìkì ẹjá ṣe kábíyèsí fún bàbá kábíyèsí o bàbá kádé ó pẹ́ lórí o kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kẹ́sàn bó dòkó pẹ́ kẹrin kése ẹ kú àmójúbà wa láàfin lónìí bàbá ọjọ́ pẹ́ tí a ti ń gbèrò àti wásọ̀dọ̀ yìí ṣùgbọ́n rírò ní tènìyàn ṣíṣe ní ti Ọlọ́run kábíyèsí lẹ́ẹ̀kan sí kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ ọ̀dọ̀ yìí la wà ẹ bá wa dárúkọ yín fún gbogbo ilé. Ẹ ṣé olóòtú orúkọ mi ni ọba Comrade Bashiru Iyọ̀lá Oyèṣíjì ayọ́núyẹ̀ 1 Oyèṣíjì 2nd di alágbẹ̀rẹ̀ of Òfìkì land. ẹ ṣeun bàbá kábíyèsí làkọba kárólé làkíjòyè bàbá kẹpẹ́ làkíbalẹ̀ ilé gbogbo wọ̀nyí tá a bá kó papọ̀ ó dòdìdì mo kí wa o kábíyèsí o lórí ètò yìí bàbá a fẹ́ mọ̀ bí ẹ ṣe jẹ́ ta ni yín báwo lẹ ṣe rìnrìn àjò yín títí tẹ́ fi débi tí ẹ dé lónìí báyà ká bẹ̀rẹ̀ báyìí kábíyèsí ìjẹ́ ẹ ti ẹ̀ lọ iléèwé díẹ̀ àbí ẹ ti ẹ̀ lọ rárá. A dúpẹ́ lọ́wọ́ yín olóòtú ẹ ṣeun bàbá. náà pé àwa náà gbìyànjú àlọ díẹ̀ a ṣe alákọ̀ọ́bẹ̀rẹ̀ LA primary school nílùú Òfìkì yìí kábíyèsí o. that was 1971 to 1977. Then, before the time tí mo tó bẹ̀rẹ̀ primary school mo ti lọ madrasa school mission ní quarters ìyẹn ilé kéwú. ilé kéwú around 1969. báyà ká tún sọ pé asàlámù àlékún o. ẹ ṣeun bàbá. lẹ́yìn ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo tẹ̀síwájú mo lọ sí Ọ̀kákà community grammar school. That was 1979 to 1983. Lẹ́yìn náà ọmọkùnrin àjájò mo padà tún bẹ̀rẹ̀ grade 2 mo ṣe grade 2 ní 1999 to 2002 ṣàṣeyege. Lẹ́yìn náà mo ṣe rà lọ sí NCE. So NCE yẹn parí yẹn ní ìyá 2006. Degree ni à ń fọwọ́ ìtọ́ba fi dé. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lẹ́yìn náà ìgbà tí mo tún wà ní cooperative tí mo ṣiṣẹ́ ń bẹ̀ mo tún lọ sí cooperative college ní 3 years lọ́yọ̀ọ́ láràárọ̀. Àdúpẹ́ ní ọ̀dọ̀ kábíyèsí ní dìgírì làwọn prósẹ́sì lọ́wọ́ ìjọba dìde àní ò sí ẹgbẹ́ gbà pé dìgírì wà lẹ́nu bàbá àbí tàbá kúkú lọ dìgírì ọ̀hún náà tàbí ìgbẹ́fẹ́ láàbí ṣe kò sì sédójú ipò ọba lọ ẹ ṣeun bàbá èyí wá ti ẹ̀dùn púpọ̀ pé ẹni tó lè sọ tó lè kà
tó lè kọ́ ní àdúpẹ́ fọlọ́run. Nínú ọ̀rọ̀ yín ẹni ẹ̀yin lọ lé kéwú. Bẹ́ẹ̀. Ipò ọba pẹ̀lú àfáà àbí káti pé ṣé ò sì ní bákẹ́bákẹ́ pẹ̀lú ara wọn. Torí mùsùlùmí ní lọ lé kéwú asọ̀gbọ́dọ̀ wà lórí ipò ọba gbogbo ẹ̀sìn ní tiẹ̀ ìyẹn ẹlẹ́sìn kan ní gbọ̀dọ̀ sí. Bọ́ọ̀lù àni ṣe rí tí kò mú ìwọ́n tí ẹ̀ wá wà. A lè pé kò mú juwọ́ wá. Níwọ̀n bàgbà tó yẹ pé orí ìtẹ́ ọba ba lérí ohun gbogbo ni. Àkíkà àti elégún àtolóró mùsùlùmí kìrìsìtẹ́nì gbogbo ẹ̀sìn pátá ọba ba lé gbogbo ẹ̀ lórí òṣìṣì ni wọ́n máa ń ṣe ń wá tó kálukú bá ń gbé ọ̀rọ̀ wọn WhatsApp ọ̀rọ̀ àdáwọn lóhùn àmì ní àṣẹ àti ní nǹkan pọ̀ sí. ẹ̀sìn ọ̀la. Gẹ́gẹ́ bí alágbẹ̀rẹ̀ ti lè òkìkì bàbá tó ẹlẹ́ẹ̀kejì ó nínú ìgbésẹ̀ ọ̀hún tó ti kọjá kápúpà wọn ti jẹ́ bọ̀ wá bí ẹlẹ́ẹ̀kejì ló jẹ́. Yorùbá ṣòro láti rí òkèlú èmi ni mo jẹ́ ìkẹrìnlá nítorí àwọn bàbá wọn máa ń pẹ́ wọn máa ń pẹ́ gan-an. Ilé ìsìn ìpínlẹ̀ ṣẹ̀lú ṣẹ̀lú ọ̀pẹ kẹ́jú tó wà lápapọ̀. Ó jẹ́ pé ipò oṣù ní ìṣẹ́wó bí ẹwà àyè yín náà kò ní sí ṣòro àdúgbò púpọ̀ púpọ̀. Ṣé mo tún lè béèrè kábíyèsí? Àwọn àgbàlagbà yín bàbá wa lè máa ń pa lórí pé àpọ́nlé òsì fọba tí ò ní olórí. Olórí kọ́ wa bá. Àwọn olórí wà. Ọkẹ́ mi balẹ̀ báwo? Ọkẹ́ mi ṣẹ̀ balẹ̀. Àwọn olórí wà. Àwọn olórí wà. Olóhùn yẹn túmọ̀ sí pé kì í ṣe ọ̀kẹ́ mi ó. Olórí ti di méjì. Kábíyèsí bàbá o. Á lò ra wa pé bàbá. Mo sì nígbà pé ọmọ ti wà ní ìlú. Pẹ̀lú ògbólọ́. Kábíyèsí ipò ọba ó yàtọ̀ sí gbogbo kò lókùn láyé. Kò sí ipò kankan tá lè fi bí ọba torí pé nígbà tí ẹ bá ti di ọba òdìjọ́ lọ́wọ́ bá ní kókó ń bẹ kò dàbí ipò òṣèlú tá pé ọdún méjì ọdún mẹ́ta èyí tí ń túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá ti bọ́ sórí ìtẹ́ ọba pẹ́rẹ́ ó tún di lálẹ́ ọba gbá mi ọlọ́run kẹ̀kẹ́ ní pẹ́lú àṣẹ. Gẹ́gẹ́ bí ọba bàbá wo ilẹ̀ Yorùbá lónìí láti bí 30 ọdún sẹ́yìn tàbá bù kéré àti tàbá bù pọ̀ kò sí ọba kan tó jẹ táwuyewuye ọba ìjọba òjò fẹ́ wáyé ó fẹ́ má fẹ́ sí ìjẹ́rù rẹ̀ ń bẹ ní ìyẹlé ìyẹn bàbá. Láti sọ ìpínlẹ̀ kò sí ibi tí ayé ti mọ́jú dé tí a yí pé a fẹ́ fìyàn sórí ipò nígbà yẹn pé ìjókòó kan náà ní ìjókòó yìí ìgbà èèyàn ló dẹ̀ ń wò so ìdí nìyẹn tí mo mọ̀ wípé kò sí ṣùgbọ́n nígbà tí àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ bá pọ̀ jù àwọn tí ọ̀fẹ́ lọ Àkíkà pé kò sí náà ní àkíkà Yorùbá tẹ máa ń kọ òwe kan wá ní òṣìnú èédú wọ́n bá ti da ọ̀pọ̀ èèyàn ní àdúpẹ́ fọlọ́wọ́. Bàbá tí ìbéèrè mi ọ̀bá tún ní lọ́dún bákan ẹ ti lò tọ́dún mélòó lórí tẹ̀? ọdún karùn-ún rẹ̀. Ọdún karùn-ún rẹ̀. Tó bá di April 28 àtọ̀bá mi rẹ̀. Ọdún márùn-ún gẹ́gẹ́. A máa wà níbi ìyẹn ìjọ ìlọ́hun tó ó dàbí àná. Ó dàbí àná. Àdúpẹ́ bàbá. Ọlọ́wọ́ jẹ́ ká tún ka ọ̀gbọ̀n fún. A kò gbójì, a kà dọ́ta. Títí a kò gbọ́rùn láṣẹ lọ́wọ́. Yóò jù bẹ́ẹ̀ lọ. Ìbéèrè mi tún fẹ́ béèrè bàbá. Ipò ọba gẹ́gẹ́ bí àwa ṣe mọ̀ ọ́ ipò tó lágbára ni. Lẹ́yìn ìgbà tẹ́ débẹ̀ yìí ǹjẹ́ ẹ ní àwọn ìpèníjà kan tàbí méjì yálà látọ̀dọ̀ ìlú ọmọ ìlú tàbí ibikíbi. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ipò ọba lágbára ipò ọba sì dára ṣùgbọ́n àwọn ewu bẹ̀ ó pọ̀ díẹ̀. Àkíkà. Torí kò sí ìjọ kan tó ní sàṣẹ ọba. Kábíyèsí o. Kò sí ìjọ náà. Kò sí ọjọ́ kan tó ní sàṣẹ ọba.
nítorí ọba ní kó bá yọ. Orí ọba ní kó bá yọ. Àwọn ìyàtọ̀ tó wà láàrin ìgbà tí èèyàn ń bẹ lóhùn nìkan àti kó tó di pé èèyàn di ọba. Nísìnyí tí bá jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bá jáde tí ìbá ń rìn lọ títí lẹ́yìn káwọn èèyàn kákìlá wa ṣùgbọ́n sì tí ẹ̀ bá jáde pé mo fẹ́ dójú ọjà ní òdòdó máa káábíyèsí ń bo lọ́dà tí ó sí o so láti bí bẹ́ẹ̀ ló pọ̀ bẹ́ẹ̀ pé yàtọ̀ sí àárín pé ìgbà tí èèyàn bẹ̀rẹ̀ bá àti tí sí ẹ̀yìn ìjáde kiri ìjáde bá sọ pé ìgbà tó kókó ṣùgbọ́n. Kábíyèsí mo súnmọ́ bá níwọ̀n ìgbèje mo jìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà torí bá méjì kọ́kọ́ bá wà bá pa mi nítorí parọ́ bá fi bàbá pa èmi ọ̀rọ̀ bá fún bàbá o ẹ pé gbólóhùn kan tó kà ní láyà díẹ̀ ẹni òsíjọ́ kẹtù ẹ̀ sàsọba. Orí ọba ní kọba yọ. Orí ọba ní kọba yọ. Síjọ́ náà. Ọ̀rọ̀ ní ọwọ́ kẹyìn ara lé gbogbo wọn tó wù láti gorí ìtẹ́ kó o tó múra kó o tó bọ́ síbẹ̀ ya múra gírí ọ̀rọ̀ là ń gbé lẹ́nu bàbá wa ọba Comrade Bashiru Iyọ̀lá Oyèṣíjì ayọ́ nínú yìnkínní aládẹ̀rẹ̀ ti ìlú Òfìkì àwọn ni wọ́n pọ̀ wá lálejò lónìí. Ìlúkù communication ní iléeṣẹ́ ìkànnì tí ó ń gbé bàbá sí orí afẹ́fẹ́ ní live and direct. Bàbá tí àbá tún ní pẹ́ àìfẹ́ kọ́rọ̀ owó pọ̀ kí ni àwọn nǹkan tí ẹ ti gbé ṣe gẹ́gẹ́ bí ọba gbàtẹ́ lórí ìtẹ́ báyá tí ò sí tẹ́lẹ̀ tó jẹ́ pé lákòókò yìí ló wọ̀ ní lóríṣiríṣi. Ọkọ̀ dúpẹ́ pé lẹ́nu ìgbà tí a di orí ìtẹ́ bí a ṣe bá orí ìtẹ́ dúpẹ́ pé àyípadà padà bá dúpẹ́ mo ẹnu ìgbà tí èmi dé instrument of office part 2 white paper lẹ́nu ìgbà tí mo dé àti ìgbà àṣeyọrí àdúpẹ́. So nípasẹ̀ bẹ́ẹ̀ àwọn bíi nomadic school tí wọ́n pé wọ́n ṣe àṣe àpàdà wáyé lẹ́kùn ibi tí wọ́n ti ń bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí bẹ́ẹ̀ náà ààyè dá alága láàmú ọ̀nà ẹwà yìí láti ìlú Òkìkí lọ sáàjọ ààrẹ lọ sí ìràwọ̀ lọ sáàjọ ibi wọ́n bá wa ṣiṣẹ́ lórí ẹ̀. Ní àwọn ìjọba ìbílẹ̀ pé kí wọ́n bá wa mú ṣe because ọ̀nà ní ìlú ọ̀nà ìlú so ó jẹ́ gbogbo àwọn nǹkan tí àwa náà ń bó tilẹ̀ jẹ́ pé ìjọba gọ́ọ̀mẹ̀ntì kò lè jókòó dáadáa ariwo lọ́tún ariwo lọ́sì gbogbo ara mi ti ṣe tiẹ̀ ìwọ ẹ̀ náà ń ṣe tí wọ́n lálàpẹ̀ náà tó ní COVID-19 gbogbo ẹ̀ náà tó ń jáde pé gọ́ọ̀mẹ̀ntì ọ̀tọ̀ ní ibi tó. Àwọn tó wọ̀ráyè tara wọn pẹ̀lú gbogbo ẹ̀. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ náà lọ àdákẹ́ láti má máa pín tiwọn pé ẹ̀rẹ̀ wà lọ́wọ́ Kábíyèsí yàtọ̀ fún ọ̀nà kí ni tẹ̀kún retí látọ̀dọ̀ ìjọba kí ẹ fẹ́ kí wọ́n tún ṣe fún wa. Ohun tí a ń retí látọ̀dọ̀ ìjọba tí a fẹ́ kí wọ́n tún ṣe fún wa òun ni pé a ní ìdílé ìwé gíga nínú ìlú yìí wọ́n bẹ̀rẹ̀ láti polytechnic SCE university so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn tertiary institution wọ̀nyí so a sì tún fẹ́ ilé ìwòsàn tó dáa tó yanrantí instead tí àwọn èèyàn wá bá sick tán lè máa rò wọ́n lọ ṣáájú so ìbẹ́tà tí àwọn ìjọba bá lè gbọ̀rọ̀ wa tí wọ́n bá lè fún wa ní ilé ìwòsàn tó dáa so a rí pé ìgbà yìí gbádùn ló wà fún àwọn ènìyàn. Ilé ìwòsàn tẹ̀sí ẹ̀ lóhun torí wọn rántí pé nínú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹja mọ̀ pé ọ̀nà ọ̀dà nígbà tí ìjọba bá mú yàn ká ní àná tí ìgbé lọ ṣáájú pẹ̀lú ọ̀nà yìí bí ọlọ́run kọ́lẹ̀ ní báyìí tó ọlọ́run máa wá ṣe inú ọ̀rọ̀ yẹn ní ẹ fẹ́ kí ìjọba gbé ilé ìwé gíga wá níwọ̀n bá wọn ta mọ̀ ilé ìwé gíga wọn máa gẹlẹ̀ fún bàbá ṣé ilẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Pẹ̀lú ìgbọ́lọ́dọ̀ ọlọ́run àbílẹ̀ fún a jẹ́ pé báyìí ìlú náà bá tún fẹ́ gbé nǹkan mi wá báyà lè ṣe àyẹ̀wò náà lè mú àbí ilẹ̀ ń bẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ lẹ́ gbẹ́lẹ́nu kábíyèsí o báyà bí kí jẹ́ ìtí wò wá gbogbo tẹ́ ti wò wá tẹ́ bá fẹ́
tá a lè ṣe kalẹ̀ ẹ bá kábíyèsí sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ti sọ kalẹ̀ wọ́n nílẹ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ tẹ́ pé ó lè gba ọ̀ká ìmọ̀ye nǹkan ọ̀ká ìmọ̀ye nǹkan nílẹ̀ nígbà kábíyèsí ẹ ṣeun àti mú ètò yìí lọ sí kùkùdù wọ́n ní okùn òní kùkùn wà níbi tá a ti fà wá ìrìn alẹ́gẹ̀rẹ̀ ìbò rẹ̀ ti wá bàbá ní ṣókí. ní ṣókí ọmọ bíbí ìlú Ọ̀fà ni ọdún tẹ̀jẹ́. ta ló ń yẹ ọdún tẹ̀ bàbá. ọdún tẹ̀ yìí ọmọ ọba Ọlọ́fà ni ìgbà tí oyè ṣí sílẹ̀ fún láti jẹ wọ́n jọ fa oyè yìí àti Gbọ́lárùmí Àrẹ̀mú in the year 1786. 1786 ní ìlú Ọ̀fà oyè já mọ́ Gbọ́lárùmí lọ́wọ́ so báyìí ni ọdún tó ti palẹ̀ mọ́ pé wọ́n á kúrò lé wọ́n wá lọ bá babaláwo rẹ̀ sọ fún pé kó máa lọ sóòrùn alẹ́ ibi tẹ́yẹ àgbègbè bá mu níbẹ̀ ni kó dúró sí ìjọbalẹ̀ tí ò rí gbà lọ́fà tó padà rí gbà ní òun alẹ́ bí bó ṣe múra ló lọ ṣe ọ̀pá àgànran ó ṣe òògùn ni wọ́n ṣe sára ọ̀pá yìí ó lọ rọ ọ̀pá yẹn lágbègbè ọ̀pá yẹn bẹ́ẹ̀ ni ló báyìí ọ̀pá yẹn ó ti ṣoògùn sí lára tí wọ́n bá ti ní ọ̀pá yẹn síwájú gbogbo ẹranko àbìjà ìgbórí olúfà ní ìlú ní gbogbo wọn gbà káàkiri gbà náà lọ́wọ́. gbogbo ni tòrò sí bí gbogbo ẹ ti wá di pé ọjà sọ̀rọ̀ ọ̀hún sí àwọn ẹranko nàmbá so báyìí ló fi orílẹ̀ títí nígbà wọn dúró títí tí wọ́n débi kan lẹ́bàá wọn bẹ̀ ń búbìrín wọ́n sọ bẹ̀ ń búbìrín odòkùtì náà lọ́sẹ̀ lọ́bẹ̀ wọ́n sọ ní búbìrín níbẹ̀ ni àkọ́bí wọn obìnrin bí mo obìnrin. àkọ́bí obìnrin bí mo obìnrin ìbúbìrín lóòótọ́. ìgbà tí a lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ń bẹ̀ a lò bí ọdún mẹ́ta nínú ti pé bóyá ẹ̀wọ̀n tí wọ́n sọ fún lọ́pàá pé ń jẹ ẹyẹ àgbègbè bá fẹ́ níbẹ̀ ni kò dúró sí àrètírètí nígbà tó yà gbogbo ọ̀hún àgbàgbà wa láti pàṣẹ ọ̀hún odò náà nísìn tí àwọn ará ọ̀wọ́ bá fẹ́ fọ́dún wọn gbọdọ̀ wá rí wa nítorí àwọn tó ń ṣerú ẹ̀ òní ní má bù wọn jẹ àti ní àwọn nǹkan táwọn àwọn nǹkan bàbá wa táwa tó di odò yẹn odò yìí kí wọ́n lè kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dìbà ṣe kábíyèsí bàbá. so nígbà tí wọ́n máa ń lọ tí wọ́n dé nǹkan tá à ń pè lórí kẹrẹ́ ojú ẹ̀ ní àwọn bàbá fi ọ̀pá àgbẹ̀rẹ̀ gúnlẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ sí yapa oorun náà tí wọ́n wá ń gbé wọn lọ ní ìwọ̀n ilẹ̀ tí ń bẹ ní ara òkè lọ wá bá bàbá nígbà tó dọ̀dọ̀ bàbá ọwọ́ white aṣọ funfun ló wọ̀ ó sì fi chain sọ ó fi sẹ́sẹ̀. èmi lè ní àtúndò sẹ́yìn. bẹ́ẹ̀ ni wọ́n ló fẹ́ gbà sẹ́sẹ̀ ó fẹ́ gbà ó yé mi mo fi ní káyà kó lè yára lé. wọ́n ní bí wọ́n ti lè sọ̀rọ̀ bí àti bàbá mi wọ́n wá jọ sọ̀rọ̀ àti bàbá wípé ó ní kí ni ìwọ wá dé yìí bàbá wọn sọ fún mi wọ́n wá sọ ohun tó gbé ẹ̀rí láti lọ́ọ̀fà kó tó dé bẹ́ẹ̀ so wọ́n wá sọ lọ́wọ́ ni ìlú kó wá sọ fún pé tí ògo bá ń jẹ́ tọ́lọ́run gbogbo ìrìn àjò rẹ yóò ọlọ́run ó mú wá sí yóò dá dúró fún ẹ báyìí òun ni ohun ilẹ̀ pàtàkì tó rúkọ òun jẹ́ ìlú kìí kú èdè òǹkó wa lọ́sọ̀ọ́ di ìlú kú bí ká máa yánu pé nǹkan ìlú kìí kú ló pe rẹ̀ nígbà tó fi ara hàn bàbá wa ó ní òun ní ilẹ̀ pàtàkì tó rúkọ òun jẹ́ ìlú kìí kú òun wẹ́ni táwọn jọ máa gbé lórí òkè yìí àwọn òrí tí wọ́n bá lè máa bóun gbé inú òun dùn wọ́n wá ń sọ̀rọ̀ yẹn lọ làwọn ọmọ bàbá ṣé ìṣe ẹyẹ yẹn ní kéyì àkíkà bàbá ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun dúpẹ́ lọ́wọ́ pàgẹ́rin òun dúpẹ́ lọ́wọ́ ìlú kìí kú tó gbà wọn lálejò ó gbà wọn lálejò àkíkà bàbá ní kúkúrú Ọ̀fàyà ti wá lórí àti wá ẹ̀ṣẹ̀ ìbéèrè méjì náà ló kí n fẹ́ béèrè. so àtàrà ọ̀pá àgànran láti mú àgẹ́rẹ̀ ibi tó rí ọ̀pá sí alágànran gan ló yẹ ká máa jẹ́ ẹni tó ní ọ̀pá alágànran àmọ́ látara orúkọ ọ̀pá àgànran láti mú àgẹ́rẹ̀ ibi tó rí ọ̀pá sí ń jẹ́ àgẹ́rẹ̀. ẹ ṣeun bàbá kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn ìjọba lọ́wọ́ ní agbègbè
agbègbè yìí àti káàkiri ilẹ̀ Yorùbá. ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn lọ́balọ́ba dánmọ́rán ní tí local government wa ní traditional council léyìí tí mo sì jẹ́ kan nínú wọn. A tún ní Òkè Ògùn Obas and Chiefs, so léyìí tó yẹ pé a máa ń ṣèpàdé lóṣooṣù táwọn máa ń gbé pàdé yẹn káàkiri ilé ọgbẹ̀rẹ̀ kábíyèsí kọ̀ọ̀kan táwọn máa ń ṣèpàdé láti jíròrò báwo ni Òkè Ògùn ṣe lọ síwájú. A máa ń gbọ́ tó máa ń kí ìlú yìí wọ́n pè ìlú ọlọ́rọ̀ kùsà ṣẹ́ni bàbá tẹ̀mọ́lẹ̀ sí àmì díẹ̀ ṣé lóòótọ́ lè bí ìjọ ọlọ́rọ̀ kùsà. Gẹ́gẹ́ bí àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ní 1998-1999 la fi mọ̀ pé ìlú yìí lóòótọ́ ìlú ọlọ́rọ̀ kùsà ni. Kùsà yẹn náà sì tún bẹ àsìkò tó tí ó tún jáde orí láìpẹ́ orí gbogbo ohun tá à ń gbọ́ iye kùsà ńláńlá kan tún jáde ní pé gbogbo ilẹ̀ yìí wọn èrò ọkọ lè má gbà. ìlú omírìrì lọ́wọ́ ṣe bẹ́ẹ̀. ẹ ṣeun bàbá ẹ ṣeun ní ṣókí ẹ bá ṣàdúrà fún gbogbo ọmọ àti gbogbo ẹni tí ń wò wá káàkiri torí pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n wò káàkiri àgbáyé ayé Ìlúkù communication gbé ní live and direct ẹ bá ṣàdúrà fún gbogbo rẹ̀. Àdúpẹ́ yóò dára fún wa àmì dáàmú ọmọ òfìkì nílé lóko àti lẹ́yìn odi gbogbo iṣẹ́ ìṣe wọn èlé ní ọmọ ajá sí. Gbogbo àwọn tó wà dálẹ̀ orí ilẹ̀ wọn gbà lọ wọn ò ní gbàbẹ̀lẹ̀ wálé. Bí sì wọ́n ti ṣe fara dálẹ̀ bẹ́ẹ̀ ní ṣe fara lé orí ilé kò máa bára lé náà. Orí ìdálẹ̀ kò bára dálẹ̀. Gbogbo àwọn aburú tí wọ́n máa bá ọjọ́ sọ̀ pátá kọ́lọ́ má jẹ́ sílédé wa. Oore tí wọ́n máa bá ọjọ́ kọ̀ọ̀kan sọ̀ òun ní kọ́lọ́ jẹ́ tó máa sílédé wa. Ní agbára Ọlọ́run ìlú Òfìkì ọmọ àtẹ̀síwájú. Tí ìlú Òfìkì ọba bàjẹ́ kọ́lọ́ máa bá Àtìngò jẹ́. Tí Àtìngò ọba bàjẹ́ kọ́lọ́ máa bá Ọ̀yọ́ State jẹ́. South State ọba bàjẹ́ kọ́lọ́ máa bá Nàìjíríà jẹ́ lápapọ̀. So kọ́lọ́ dákun kó máa mú àtẹ̀síwájú. Níbọ̀ lókè níbọ̀ sálẹ̀ ìró ogun ìrọ́kẹ̀kẹ̀ ogun yìí Ọlọ́run bá wa pẹ̀tù sí. Tora àfógun àkọ́tẹ́ Ọlọ́run kò ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ọlọ́run ọmọ àtẹ̀síwájú ọlá aláwùlà. Ẹ ṣe gbogbo ẹni tí ẹ ń wà nílé lọ́dọ̀ bàbá wa la wà àti gbọ́rọ̀ ṣókí gẹ́gẹ́ bí orí ìtẹ́ tí ètò yìí ń jẹ́ àti mọ bí orí ìtẹ́ ṣe rí àti mọ àwọn àǹfààní àti àléébù tó wà níbẹ̀. Ní báyìí ẹ kò máa pàdé wa ní ọjọ́ mẹ́jọ láṣẹ Ọlọ́run lọ́dọ̀ ẹlòmíì tó sọ àbájáde oníyàn iṣẹ́ ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹni tí ẹ farabalẹ̀ bá wa wò àkìí púpọ̀ Abdulwasiu ẹni ọlá ìṣọ̀lá ìpínlẹ̀ òkun àlejò jẹ́ ìbílẹ̀ owó ní ẹlú ògbóyè bí òtòṣì yọmí ní òtòṣì ẹni jẹ́ta mọ̀ rí owó ní jẹ́ gbogbo ẹ̀tọ́ Ìlúkù ní àgẹ̀dẹ̀ ìjọ fìtò dé èjì ìlọ́lọ́rọ̀ kùsà títí ìgbà níta máa pàdé ẹ̀ṣin báyìí lámà kùsà ó dìgbà kan ire.